ni ẹ kọ́lẹ̀ èyí ní 19th of December tí wọ́n bá yan ọba síbẹ̀ yẹn tí ò bá ti ń ṣe Wasiu Ayinde ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yàn kò lè kọjá ọdún mẹ́ta. kì í ṣe pé Ọlọ́run àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. tó bá tún yẹn bá gbèsè tó bá tún lẹ lòmíì sí Wasiu Ayinde òun ni Ọlọ́run yàn. Mo ń sọ eléyìí gẹ́gẹ́ bí ìrújú àti ikọ̀ Ọlọ́run alààyè. kì í ṣe pé mo sọ̀pọ́ọ̀tì ẹ̀ àmọ́ torí pé ohun tí Ọlọ́run fi hàn mí mo ti pé òun fún ara ẹ̀ mo sọ fún 3 years ago tóun náà ò tí ì ní lọ́kàn tí Àwùjalẹ̀ ò tí ì kú. Ọkọ mi ni Apostle Israel Aláṣẹ ìlú Èkó ni mo wà ní Ìgbọ̀ndọ̀. Àwọn ẹ̀dá gbàgbé wípé pàápàá ó jẹ́ ohun tó jẹ́ pé ó burú jù nínú ẹ̀yà tiwa tó jẹ́ Yorùbá. A máa ń rí wípé ẹni tó bá ṣe búburú lénìí a máa ń faṣọ ìyá lára ẹ̀yìn àti rántí pé ẹni tó ṣe búburú lénìí lè padà ṣe rere lọ́la. Ẹ wá wo ọ̀rọ̀ ṣẹ́rí ibi tí àṣírí ti máa ń gbà tún ìdí tọ́lọ́ bá fẹ́ tún àṣírí àwọn ìdílé kan téèyàn ń fojú pàtàkì wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ìdílé rere léyìí. Ǹjẹ́ nílẹ̀ Yorùbá ìdí tí ìrí awuyewuye báyìí rí ní láti ìlú Ìjẹ̀bú? Nítorí pé láti ìgbà kan ti wà wọ́n máa ń ṣe bí ẹni pé ọ̀kan ṣoṣo làwọn ni. Bí àṣà táwọn Abẹ́òkúta máa dá wípé ẹ̀gbá méjì kì í jẹra wọn níyàn bá wà. Bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú ṣe máa ń ṣe láàrin ara wọn. Àmọ́ lẹ́yìn ìgbà tí Àwùjalẹ̀ Síkírù tó wàjà wọ́n fẹ́ túnú àṣírí wọn ó fi Wasiu Ayinde ṣe pàṣọ́nà wọn káṣírí wọn lè tú. Pé gbogbo ìgbà tí bàbá yẹn fúnra rẹ̀ wà láyé ibẹ̀ lójó wípé wọn ò tó gbéná wojú bàbá yẹn wọn ò tó súnmọ́ wọ́n fi ẹ̀tàn bá bàbá yẹn lò nígbà ayé ẹ̀. Ó bá kú tán wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí kò yẹ kó sọ sókú ọ̀run nítorí Wàmúàn. Bàbá yẹn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ló mọ̀ wípé ògo ilẹ̀ Yorùbá ni ògo gbogbo Ìjẹ̀bú pátápátá ni. Èèyàn kan ṣoṣo tó dúró gbòdì láàrin ọba tí kò fi adé ẹ̀ wọ́lẹ̀ tí kò fi bàtà ọba yẹn tí kò fi rìnrìn kúrìn lẹ́sẹ̀ nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá ní pátápátá. Kò jẹjẹkújẹ kò bá rìbá. Ọmọ Ìjẹ̀bú kan ò lè há sínú àhámọ́ tó bá ní í ṣe pẹ̀lú ìjọba Síkírù Adétọ̀nà máa dìde ni. Kò sí ẹgbẹ́ lè máa fún ọ nígbà ayé Àbáṣà nítorí díyà wọ́n patọ́ díẹ̀ lókù. Irú ẹ̀dá bẹ́ẹ̀ tẹ̀mọ́ pé kò tọwọ́ ẹ̀ bọ èérí nígbà ayé ẹ̀. Ṣé lẹ́yìn ikú ẹ̀ ló yẹ kẹ́ wá daṣọ èérí bò nítorí pé Wasiu Ayinde dìde fún un fẹ́ ja Àwùjalẹ̀? Láti kékeré láti ìgbà tí Wasiu ti wà bí ọmọ ọdún 9 tọmọdé ò mọ nǹkan kan táwọn ọmọ tí ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ ti kọrin sí létí pọ̀ mọ́ Ìjẹ̀bú Òde ni wá ló fi ń fi Ìjẹ̀bú Òde kọrin. Ibi tó gbé dàgbà tó láǹfààní ọ̀pọ̀lọpọ̀ ló gbé nísàlẹ̀ Èkó tí wọn kì í ṣọmọ ọ̀sàlẹ̀ Èkó tó jẹ́ pé wọ́n tún joyè níbẹ̀ oyè ńláńlá. Gbogbo àwọn tó ń gbé nísàlẹ̀ Èkó lẹ́yìn tí wọ́n joyè ńláńlá látòrí Akíolú ọba tó jọba níbẹ̀ wọ́n ń ṣọmọ Èkó. Kọ̀sẹ̀ tó bá fẹ́ kílèmù Èkó gbọ́dọ̀ jáwórì. Gbogbo àwọn tó jọba ń bẹ̀ tán ṣe gbogbo ẹ̀ tán ń gbé níbẹ̀ àwọn tó wá láti Kwara àwọn tó wá láti Àbújá àwọn tó wá láti Ọ̀yọ́ àwọn tó wá láti àwọn ìlú ní Ìjẹ̀bú lọ́kúnbẹ̀ níbẹ̀ àárín wọn ló gbé. Kò ṣe ní sèkì lọ́jọ́ kan báyìí eré ẹ̀ lọ́mọ Èkó. Tó bá ń kọ́ ní Èkó ó máa ń kọ́ pé ọmọ àdúgbò bẹ̀ lòun gbé ni òun ò ń ṣọmọ ọbẹ̀ Ìjẹ̀bú Òde lọ ti bóun lọ́mọ. Nítorí wípé kẹ́ ẹ lè gbà nípa ọmọ Ìjẹ̀bú Òde ló gbogbo ohun tó sì gbé sí ayé ẹ̀ ṣe pátápátá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìjẹ̀bú Òde yẹn ló wá rí. Ọba dẹ̀ ń ka àwọn olóríire láti Ìjẹ̀bú Òde náà ọdẹ máa ka àwọn náà mọ̀ wọn. Kò
kan sọ pé òun ọmọ ìlú bòmíì rí yàtọ̀ sí ìlú ìyá ẹ̀bí tó ti wá. tó ṣe máa wá di pé ó di ọ̀rọ̀ ọlọ́ba dé ẹ wá máa sọ dogun ẹ wá ní kò tí ẹ̀ tọmọ ìdílé kankan rárá kò tí ẹ̀ sọmọ Ìjẹ̀bú Òde. wọ́n ti wá gbàgbé pé ẹni tó bá wọn Ọlọ́run òun lọ́lọ́run máa ń lò. kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú bóyá ó wá láti ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ ò ṣe nǹkan kan náà tó bá wọn Ọlọ́run kí níbo wá jẹ ọba nílùú Èkó òun ló máa jọba yẹn táfi Akin Olúbágbẹ́sẹ̀ orúkọ ẹ̀ ò dẹ̀ ní yípadà Nnamdi Kanu yẹn náà lẹ́ máa pè é kábíyèsí níbẹ̀ ní ẹ nílùú Èkó ẹ ò tí nǹkan tẹ̀ lè ṣe Òṣùbà ní tó bá ti gbélé yín lórí ó gbélé yín lórí nìyẹn ẹ̀ lè yí padà. Tinubu dá sí o Tinubu ò dá sí o gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún dá sí o Dr. Dàpọ̀ Abíọ́dún ò dá sí o. Wàsíù Àyìndé òun ni Ọlọ́run yàn mò ń sọ eléyìí gẹ́gẹ́ bí ìrìndú àti ikọ̀ Ọlọ́run alààyè kì í ṣe pé mo sọ̀pọ́ọ̀tì ẹ̀ àmọ́ torí pé ohun tí Ọlọ́run fi hàn mí mo ti pé òun fún ara ẹ̀ mo sọ fún 3 years ago tóun náà ò tí ì ní lọ́kàn tí Àwùjalè ò tí ì kú mo pé mo sọ fún mo ní mo rí adé ńlá kan lórí ẹ̀ kì í ṣe adé eléyìí tó gbélé ẹ lórí pé ọmọọba olórí ọmọọba ohun tí Olúwa ọ̀gá àgbo fi hàn mí ni pé mo rí pé bàbá tó yẹ jẹ olórí ọmọọba yìí gbèsè ìwọlá kẹ̀ sí síbẹ̀ ó máa dógún ó máa da wuyewuye bàbá bẹ́ẹ̀ ni kọ́ níjà má dẹ̀ bá wọn dùn. bàbá mi ẹ kọ́lẹ̀ èmi ní 19th of December tí wọ́n bá yan ọba síbẹ̀ yẹn tí ò bá ti ń ṣe Wàsíù Àyìndé ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ yàn kò lè kọjá ọdún 7. kì í ṣe pé Ọlọ́run àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀. tó bá tún tíyẹn bá gbèsè tó bá tún lẹ lò ní ìsìn èyí tó máa pẹ́ jù ń bẹ̀ náà lọ́dún 7 yẹn kò ní kọjá ọdún kan wọ́n ṣe máa lọ lẹ́yọ̀kọ̀ kọ́ pé 10 ó dìgbà tó bá tó fi ẹni tọ́lọ́run ọba ń fẹ́ tó yàn ọ̀rọ̀ ẹ̀ tàbí ọ̀rọ̀ Dáfídì nínú Bíbélì ni. ọba wà lórí ìtẹ́ tọ́lọ́run ọba yan Dáfídì lọ́ba àmì. bàbá mi ò tẹ̀lé mi. mo wà pẹ̀lú yín sà torí ẹ̀ náà mo. ọba kan wà lórí ìtẹ́ ọba Sọ́ọ̀lù ló ń pè é kí Ọlọ́run tó fi yẹn sílẹ̀ kó tó yan Dáfídì ọmọ Jésè lọ́ba àmì. ọmọ tí kò lọ léèwé ọmọ tó jẹ́ pé ẹran ló ń dàbí àwọn Fúlàní. mi ò mọ bó ṣe fẹ́ ṣe kò dẹ̀ tún tó fẹ́ fún ètò kò sí nǹkan tó fẹ́ yọ kúrò ń bẹ̀. bí Olúwa ṣe tọ́ nǹkan ẹ̀ ẹnì kankan ò lè rí ẹ̀ káwọn bá lò ní títara àwọn tó bá fi ẹnikẹ́ni sórí ibẹ̀ wọ́n fẹ̀yìn ẹni ẹ̀rú ewu ni. àdúrà wa máa gbà ní ṣiṣẹ́ ṣe ọkàn yín á balẹ̀ àlàáfíà Ọlọ́run á máa wà pẹ̀lú yín ní fọmọjágún ní bógun ayé lọ bẹ́ẹ̀ ló máa rí àjẹtìgún Jésù Olúwa wa. ṣùgbọ́n bá ọ̀rọ̀ tí mo ní kí n sọ náà nìyẹn.